èdè yìí kò gbọ́dọ̀ parun. Àní má sọ ìbò ń bí o. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín, ètò wa Masọ̀yìnbó. Lórí ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, ẹni tó bá ti lè jókòó síbi ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Nǹkan tó máa ṣe ni pé ó máa dáhùn ìbéèrè 10 kò dẹ̀ ní sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá. Dáhùn ìbéèrè 10 Masọ̀yìnbó, wàá dẹ̀ máa lọlé pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Ṣùgbọ́n tí owó yín bá ti ń lọlẹ̀, kò sí nǹkan tá a lè ṣe sí o. Tẹ́ bá dé, mi ò gbàdúrà kẹ́ débẹ̀, tẹ́ bá dé ẹgbẹ̀rún lọ́nà 10, ẹ ní oore ọ̀fẹ́ láti máa lọlé pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà 10. Ṣùgbọ́n tẹ́ bá sọ pé rárá, mo fẹ́ tẹ̀síwájú, tẹ́ bá tún ti ń gba ìbéèrè yín, owó yín á máa padà lọ sókè. Ìyẹn ni wípé ó ṣeé ṣe tẹ́ bá gba àwọn ìbéèrè, ó ṣeé ṣe kẹ́ ẹ lọlé pẹ̀lú ó kéré jù ẹ lè lọlé pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà 100 náírà. Àbí? Àlejò tá a ní lónìí ó jẹ́ èèyàn àrà ọ̀tọ̀. Wọ́n lè ríran bá a ṣe ń ríran yìí, ṣùgbọ́n wọ́n lè gbọ́, wọ́n dẹ̀ lè sọ dáadáa. Kí lorúkọ yín? Orúkọ mi ni Akínyẹmí. Akínyẹmí. Láti wo lẹ ti wá? Oǹdó Ẹ̀kímògún. Ọmọ Oǹdó ní? Bá mi yọ sà yẹn. Àti bẹ̀rẹ̀. Ó dáa, níbo lẹ ń gbé? Ní ìlú Èkó, fásitì ti ìlú Èkó. Ni ẹ ń gbé? Bẹ́ẹ̀. Ṣé ti ìjọba àpapọ̀ àbí ti ìpínlẹ̀ Èkó gangan? Ti ìjọba àpapọ̀. Ti ìjọba àpapọ̀. Kí lẹ̀ ń ṣe ń bẹ̀? Ọmọ iléèwé ni mí, akẹ́kọ̀ọ́ ni mí. Akẹ́kọ̀ọ́ ni? Bẹ́ẹ̀ni. Kí lẹ̀ ń kà? Ẹ̀kọ́ ìtàn. Ìtàn? Bẹ́ẹ̀ni. Ìtàn nípa ṣe ilẹ̀ adúláwọ̀ ni àbí ìtàn nípa àgbáyé? Àgbáyé gbogbogbò. Gbogbogbò? Bẹ́ẹ̀ni. Ó dáa. Ṣé ẹ mọ̀ nǹkan tó yà mí lẹ́nu? Mi ò mọ̀ nípa bí wọ́n ṣe ń mú àwọn èèyàn wá sí orí ètò yìí. Mo mọ̀ pé mo bá yín sọ̀rọ̀ nígbà kan. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n nǹkan tó yà mí lẹ́nu ni pé báwo lẹ ṣe mọ̀ nípa ètò yìí? Ọjọ́ kan ni àárọ̀ kùtùkùtù bíi irú aago 3 sí 4 ni mo wà lórí ọ̀kan lára àwọn ìkànnì ayélujára. TikTok. Bẹ́ẹ̀ni, TikTok. Tí àwọn fọ́nrán kọ̀ọ̀kan mo bá ṣe àbápàdé ètò Masọ̀yìnbó. Ni bàbá yẹn bá ní bàbá Ìdànrè lòun. Mo ní Àkúrẹ́ ni wọ́n ti ń ṣe gbogbo kíní yìí. Mo bá ní kí n lọ wá orúkọ yìí ní lórí ìkànnì ayélujára. Mo bá rí EA Yorùbá. Ẹ dúró náà, báwo lẹ ṣe wá nígbà tẹ́ ẹ lè rí náà? Bó ṣe lọ lélẹ̀, gbogbo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wà, ó máa ń ní nǹkan tó máa ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni mo mọ̀. Nǹkan yẹn. Tí n bá ti ń fi ọwọ́ kan ojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà, yóò máa sọ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ lórí ẹ̀ lójú tó bá ń hàn síta lójú ẹ̀. Bí mo ṣe nìyẹn. Mo dẹ̀ lọ sí ìkànnì Google, mo bá tẹ EA Yorùbá síbẹ̀, mo bá rí Instagram yìí, mo sì mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín bẹ̀, mo sì pè yín lọ́jọ́ náà. Ó dáa. Eléyìí ó wọ̀ mí lára nítorí pé ètò yìí ó ti wá jẹ́ kó yé mi sí pé kì í ṣe fún àwọn kan nìkan, ó wà fún gbogbo èèyàn láti lè kópa. Ìdí tí mo fi ní
ìdí tí mo fi bá yín sọ̀rọ̀ nìyẹn mi ò mọ̀ pé wọ́n máa pè yín ẹ wá wo bí tá a wà báyìí ṣùgbọ́n ẹ sì ní ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà báyìí yẹn ní ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ó wà ń bẹ̀ digbí ẹ ní láti dáhùn ìbéèrè mẹ́wàá ó yá ká bẹ̀rẹ̀ jẹ́ ká kán lómi nítorí èmi máa bá yín kà máa ìbéèrè àkọ́kọ́ ó sọ pé ẹ mọ nǹkan tí wọ́n ń pè ní crocodile tears kí ni wọ́n ń pè ní Yorùbá. ẹkún àsunsùn dúró. àsunsùn dúró. bẹ́ẹ̀ni. àsunsùn dúró. bẹ́ẹ̀ni. ẹ mọ ìtumọ̀ àsunsùn dúró. ẹkún tó máa sun tí ò ní tó máa pẹ́ kó tó dá lójú ẹni náà. bàrà ó díẹ̀ lẹ́ ń sọ yìí o ẹkún àsunsùn dúró àbí àsunsùn dákẹ́ ni kéèyàn máa sunkún yẹn lọ kó má dákẹ́. bóyá tí nǹkan bá ṣẹlẹ̀ síyàn tí kíni ẹ wá dùn ènìyàn jọjọ ni lèmi rò sí ọ̀rọ̀ tí ẹ béèrè. lẹ́rù sí kíni. ọ̀rọ̀ tí ẹ béèrè. kí ni ọ̀rọ̀ tí mo béèrè. ìyún ẹkún àsunsùn dúró. bá mi yọ. kí ni ìdáhùn. ẹkún èké. téèyàn bá sunkún èké a ní crocodile tears rí ó ń sunkún èké ìyẹn ni pé ẹkún yẹn ó kàn ń sun lórí ahọ́n ni kì í ṣe pé ó wọ̀ lára kì í ṣe pé nǹkan bóyá ó ṣe nǹkan tí ò dáa kì í ṣe pé nǹkan tí ó ṣe tí ò dáa yẹn jẹ́ ó wọ̀ lára ó jẹ́ nǹkan tí ó dùn ṣùgbọ́n ó kàn jẹ́ kí n sún mi nǹkan sún bẹ́ẹ̀. ìpele wo lẹ wà báyìí ní ilé ẹ̀kọ́ gíga. ìpele kejì. ìpele kejì. bẹ́ẹ̀ni. ẹ̀yin èèyàn mi ní UK ẹ̀yin èèyàn mi ní US ẹ̀yin èèyàn mi ní Canada tí ẹ nílò láti fi owó ránṣẹ́ sílé síbikíbi ní ilẹ̀ Áfíríkà tó ń hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹrọ tẹ́ fi ń wò wá ní sáà yìí ó ti di rọrùn pẹ̀lú LearnFi ẹ̀yin ẹ gba LearnFi sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín kẹ́ ẹ lo ìlànà àtọ̀ másọ̀yìnbó láti wọlé ló bá tán fún £100 àbí $100 àkọ́kọ́ tí ẹ bá kọ́kọ́ fi ránṣẹ́ LearnFi á fún yín ní $30 àbí £15 padà ló bá tán o. ó yá ẹ bẹ̀rẹ̀ sí gba LearnFi sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín lẹ́nìí kẹ́ bẹ̀rẹ̀ sí lò ó kẹ́ wá jẹ́rìí ọ̀rọ̀ mi. ire o pum Ondo lẹ ti wá. bẹ́ẹ̀ni. ọmọ Ondo ni. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ìlú Èkó lẹ ń gbé. bẹ́ẹ̀ni. ó dáa. ìbéèrè kejì. kí ni taste ní Yorùbá. títọ́ nǹkan wò. ìtọ́wò. títọ́ nǹkan wò ni kéèyàn ìtọ́wò gangan ni taste. ẹ lò ní gbólóhùn. mo tọ́ oúnjẹ náà wò ní àná. ẹ tọ́ oúnjẹ wo lẹ jẹ lánàá. ìrẹsì. ìrẹsì. bẹ́ẹ̀ni. ṣe máa ń ṣe oúnjẹ. bẹ́ẹ̀ni. ó yá báwo lẹ ṣe ń ṣe ìrẹsì báwo náà ṣe ń ṣe ìrẹsì. mo gbé ìsasùn mi kaná mo sì da òróró sínú ẹ̀ ìgbà tí ó gbóná díẹ̀ mo da ata mi sí. ìrẹsì àròpọ̀lẹ́. alásèpọ̀ lẹ ṣe. ọmọ akẹ́kọ̀ọ́ nílé a gbọ́dọ̀ máa lo àwọn nǹkan wa ní ìwọ̀ntúnwọ̀nsì so. láàmì yọ sóò yẹn. ẹ mọ iye tó lọ yẹn. ó ti kù ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún. ó kù ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún báyìí. ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlénígba-dín-mẹ́wàá ló lọ yẹn 250,000. ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlénígba-dín-mẹ́wàá.
ó kù ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún owó sì kì síbẹ̀ ó sì kì síbẹ̀ ó dáa mi ò jẹ́ ìbéèrè kẹta jẹ́ kí o. Kí ni Yorùbá ń pè ní àrokò ẹ ti gbọ́ rí? Bẹ́ẹ̀ni. Kí ni àrokò? Akẹ́kọ̀ọ́ ìtàn ẹ ti mọ̀ kí ni àrokò? Àrokò ni kí kán fi nǹkan ránṣẹ́ sí èèyàn kí nǹkan yẹn wá ní ìtumọ̀. Kán fi nǹkan ránṣẹ́ sí èèyàn kí nǹkan yẹn wá ní ìtumọ̀. Ìyẹn ni pé tí n bá fún yín ní owó báyìí tówó yẹn máa ṣiṣẹ́ tó bóyá ó máa tán ìṣòro yín ṣé àrokò nìyẹn? Ara. Ṣé kò ní ìtumọ̀ sí yín? Ó ní ìtumọ̀ àmọ́ tó máa pa àrokò séèyàn nǹkan náà ló máa fi rán nǹkan ló máa rán bẹ́ẹ̀ láti ìlú kan sí ìlú bòmíì. Ó dáa ṣé mọ̀ pé ní ayé òde òní ayé àtijọ́ wọn máa ń pàrokò bí ìlú kan sí mi tẹ́ ń sọ ẹ fún mi ní àpẹẹrẹ àrokò tí a lè pa báyìí. Tí wọ́n bá báyìí ṣe láyé òde òní. Bẹ́ẹ̀ ni. Mo wọ̀ àbí ṣé kí n kàn mú àpẹẹrẹ àrokò tí mo bá mọ̀. Ó dáa ẹ fún mi ní àpẹẹrẹ àrokò tẹ́ mọ̀. Tí wọ́n bá wé ìkarahun ìgbín sínú aṣọ ó máa túmọ̀ sí pé èèyàn kan ti kú. Bẹ́ẹ̀ni. Ní ìlú wo nìyẹn? Yorùbá náà sáwọn nílẹ̀ Yorùbá. Ṣé inú ìtàn lẹ́tí kà? Rárá mo máa ń gbọ́ àwọn àrokò lóríṣiríṣi lórí TikTok. Kí wọ́n ṣe orí TikTok nìkan bẹ́ẹ̀. Ó dáa ẹ gbà mo máa fún yín ẹ gbà mo kàn mọ́mọ́ fẹ́ fún yín ni. Ó jẹ́ ọ̀nà tí a fi máa ń fi ọ̀rọ̀ ránṣẹ́ àbí fohùn ránṣẹ́ sí èèyàn tí ẹnì kejì lè má mọ ìdí tí a fi ń fi ránṣẹ́. Nísìnyí mo lè paroko ránṣẹ́ sí ọ̀gá wa yìí kẹ́yìn fúnra yín mú àrokò náà lọ bá wọn kẹ́ má mọ nǹkan tó jẹ́. Àrokò jẹ́ ọ̀nà láti bá èèyàn sọ̀rọ̀ ní ọ̀nà tó jẹ́ odù. Ṣé mo túmọ̀ odù? Bẹ́ẹ̀ni, àṣírí ló dáa àrokò. Ẹ ti gba ìbéèrè méjì ẹ dẹ̀ tún ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún. Owó sì kì síbẹ̀ o. Ó yá. Ṣé ìkẹta lélẹ̀? Ìkẹrin. Ọ̀dà ẹ mọ̀ establish. Ìdásílẹ̀. Ìyẹn ìkan ṣùgbọ́n establish tí mò ń sọ ní fact. Ọ̀dà. Kí ni ní Yorùbá? Establish ìdásílẹ̀ kéèyàn fẹ́ dá nǹkan sílẹ̀ bóyá ó dá ilé iṣẹ́ sílẹ̀ wọ́n ní mo dá ilé iṣẹ́ sílẹ̀ establish a company ṣùgbọ́n ó yẹ fact. Kàn sọjú abẹ́ ń kó. Ojú abẹ́ wo lẹ̀ ń sọ ní kò? Fact. Ó yá. Ẹ mọ̀. Ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ló lọ yẹn. Ẹ ti gbọ́ fìdí múlẹ̀. Ẹ gbọ́ rí? A ní láti fìdí ẹ̀ múlẹ̀.
Ọ̀dà. ẹ ti gbọ́ fìdí múlẹ̀ rè. Mo ti gbọ́ rí. Kí ni nǹkan tẹ́ fẹ́ ṣe gangan Níbo? nígbà tẹ́ bá ṣe tán ní ilé ẹ̀kọ́? Nǹkan tí mo ní lérò pọ̀ díẹ̀, ṣùgbọ́n lọ́wọ́ tí mo wà yìí mo ń ṣe àwọn tó máa ń bá àwọn olórin wo orin wọn kán tó gbé jáde, bóyá kán ba lè mọ èyí tó máa tà dáadáa, àti wípé ìwé àdéhùn àbí ìwé àdéhùn tó bá fẹ́ bọwọ́ lù kán bá wọn ṣe àmójútó ẹ̀ dáadáa kán tó buwọ́ lù. Iṣẹ́ tí mo ṣe Ẹ dúró, lọ́wọ́ sí ni. iṣẹ́ agbẹjọ́rò nìyí ni. Rárá. Kí ló dé tẹ̀yin tó jẹ́yìn lẹ́ ń wo ìwé àdéhùn? Tí bóyá iléeṣẹ́ kan bá kàn sí olórin kan, wọ́n máa fi ìwé àdéhùn kan ránṣẹ́. Iṣẹ́ bírú ẹni tí mo jẹ́ yìí, iṣẹ́ mi ni láti lè tí agbẹjọ́rò bá ti wo apá bíi tiẹ̀ tó bá ti wò ó tán, iṣẹ́ tèmi ni láti wò bóyá ó dáa fún olórin náà àbí kò dáa fún. Bẹ́ẹ̀ ni. Ìyẹn tún kí o. Ìyẹn lẹ wá fẹ́ ṣe gangan. Ṣé ẹ ti ní àwọn olórin tẹ́ ń ṣerú àwọn, mi ò ní kẹ́ dárúkọ, ṣé ẹ ti ní àwọn olórin tẹ́ ń ṣerú irú iṣẹ́ yìí fún? Rárá. Ẹ tí ì ní. Rárá. Ṣùgbọ́n ẹ kàn mọ̀ pé nǹkan tẹ́ ẹ lè ṣe ni. Bẹ́ẹ̀ ni. Mo lè tún ṣe bóyá kíyàn wo tí bí atólórin bá kọrin báyìí, mo lè bá wọn wo ibi tó dáa, ibi tó lè gbìyànjú síwájú sí ní ara orin náà. Ìyẹn ni mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Instagram mi. Mo máa ní ká fi rán mi létí. Mo máa ní ká fi ìkànnì Instagram yín, a máa fi sí nígbà tí a bá fẹ́ gé fọ́nrán yìí. Àwọn èèyàn tí wọ́n bá fẹ́ gbé orin jáde, tí wọ́n bá nílò ẹni tó máa bá wọn ka ìwé àdéhùn wọn, wọ́n á lè kàn sí yín. Ẹ ṣé sà. Bá mi yọ sá yẹn. Ó ti tán wọ̀. Ó ti tán. 50 ló lọ yẹn o. Èló ló kù? Ó kù 50. 50 ti lọ. Lẹ́yìn 50 ó kù. Ó kù 55. 55. Ó dà bá yẹ yẹn bá mi yọ. Èló ló kù báyìí? 55 ti lọ. Èló ló kù? 40. 40. Bẹ́ẹ̀ni. Àbí? Bẹ́ẹ̀ni. Ó dá yín lójú? Bẹ́ẹ̀ni. Ó dà, fún mi ní ìbéèrè. Kí ni observation ní Yorùbá? Torí ẹ̀yin tẹ́ bá ń bá àwọn olórin wo ìwé àdéhùn fínífíní, òyìnbó tí máa pọ̀ jù fún yín. Ká wá wò bẹ́ẹ̀ ṣe máa sọ ní èdè Yorùbá. Kí ni observation ní Yorùbá? Ìwòye. Ìwòye. Bẹ́ẹ̀ni. Ìwòye máa fún yín, ṣùgbọ́n àkíyèsí wọ̀. Ṣé ẹ ti gbọ́ àkíyèsí rí? Bẹ́ẹ̀ni. Akọ òye sí àbí akọ ìyè sí, turning your mind to something. Àbí? Bẹ́ẹ̀ni. Turning your existence, your thought, everything to something or someone or situation, observation, àkíyèsí.
ìwọ tẹ́ bá sọ pé ní ìwòye mi ó rí bí èrò thought ẹ lè rí nǹkan tí olófòfó ń kọ ṣùgbọ́n knowledge ṣe mọ̀ pé òye ni kí ni òye understanding àbí ní ìwòye mi ní èrò mi in my thoughts ó yẹ kí n yọwọ́ ṣùgbọ́n màá fi ń lẹ̀. ẹ ṣé. àkíyèsí ìwòye jẹ́ ká fún wọn ẹ sì ní 1,000,000 owó yín sì wà ń bẹ̀. ṣé ó ti ń kéré sí ni. o. ṣé ẹ mọ̀ pé mi ò béèrè òǹkà lọ́wọ́ yín ṣá. bẹ́ẹ̀ni. kò dẹ̀ dáa. èmi náà retí ẹ. ṣe rí i pé mo ìbéèrè tẹ́ mú yìí 371 kí ni 371 ní Yorùbá. 489. Ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún. kí ni ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún. kí ni. ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún. ní kí ni. ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún. ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún dín mẹ́sàn-án. bẹ́ẹ̀ni. kí la tún lè pè. a tún lè pè ní irinwó dín mọ́kàndínlógún. ó wọlé. kí la tún lè pè. ní ìlànà òǹkà Yorùbá mo máa fún yín o ní ìlànà òǹkà Yorùbá ṣe mọ̀ pé tẹ́ bá sọ pé irinwó dín mọ́kànlélógún. mọ́kàndínlógún. bẹ́ẹ̀ni. ó wọlé. bẹ́ẹ̀ni. kí ni a lè pè ní ìlànà òǹkà Yorùbá. kí ni 360. ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún. ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún. kí ni 380 ní ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún. ẹ wá kà á síwájú. ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún àbí ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún lé ní mọ́kànlá. bẹ́ẹ̀ni. yẹn náà wọlé. ó dáa parí òwe yìí bí iyán ti ń funfun lóko ẹ̀gàn. ṣé ti gbọ́ rí. rárá. ẹ gbọ́ rí. rárá. ẹ sọ̀rọ̀ sókè o. rárá. bí iyán ti ń funfun lóko ẹ̀gàn dúró. dúró o ṣàmọ̀. mi ò gbọ́ rí. bá mi parí. mi ò gbọ́ rí. bẹ́ẹ̀ ni iyán ń funfun lóko etílé. bí iyán ṣe ń funfun lóko ẹ̀gàn bẹ́ẹ̀ ni iyán ń funfun lóko etílé. kí ni oko ẹ̀gàn. oko ẹ̀gàn ni àwọn ẹ̀dàn ijù. bẹ́ẹ̀ni. oko jù. bẹ́ẹ̀ni. oko tó wà nínú igbó. bí iyán ṣe ń funfun lóko ẹ̀gàn ìyẹn ni pé nígbà tí wọ́n tán wà lóko iyán ń funfun bẹ́ẹ̀ tán bá gúnyan iyán ń funfun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni iyán ń funfun lóko etílé. kí lẹ wò sí òwe yẹn báwo ló ṣe yé yín sí. ó túmọ̀ sí pé
nǹkan náà nìkan bóyá a bá lọ sí òkè òkun o àbí tá a wà ní ilé ń bí ibikíbi tí nǹkan náà bá wà nǹkan náà yẹn la máa bá ń bẹ̀. ìkan ní gbogbo wa Bẹ́ẹ̀ káwò lọ́nà yẹn bẹ́ẹ̀ nísìnyí ẹ wá síbí bí iyán ṣe ń funfun lóko ẹ̀gàn bẹ́ẹ̀ náà ló ń funfun lóko etílé bí ọ̀gá wa ẹ ṣe lè jókòó síbí bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ní àǹfààní láti jókòó síbí kò sí yàtọ̀ bẹ́ẹ̀ ìbí òjù bí bá ṣe bẹ̀rẹ̀ lápá mọ́. bá ṣe bẹ̀rù labọ́ mọ́ wàá ṣe rẹ ọmọ ìyá mi ó yá jẹ́ ká lọ sí ìbéèrè tó kàn òwe ilẹ̀ tún mú 370 kí ni 370 ní Yorùbá nílànà òǹkà Yorùbá ọ̀dà ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún ó lé mẹ́wàá. ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún lé mẹ́wàá. ó tún lè jẹ́ ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún dín mẹ́wàá náà bẹ́ẹ̀ ni. bí a kò bá gbọ́n ju àparò oko ẹni lọ. bí a kò bá gbọ́n ju àparò oko ẹni lọ. ṣé kí n bá yín fọ́ sí wẹ́wẹ́ téèyàn ò bá gbọ́n ju àparò oko ẹ̀. kò lè lóko. bí a kò bá gbọ́n ju àparò oko ẹni lọ. bá mi parí ṣé mọ̀ pé àparò ó ní bí ẹ ti lọ tẹ bá wà lóko àparò máa ń jẹ èrè oko èèyàn lóríṣiríṣi ṣùgbọ́n àwọn bàbá wa máa wá wá igi wọ́n wá wọ aṣọ sí ọrùn igi yẹn débi pé tí àparò bá débẹ̀ ó sì máa wò pé èèyàn ló dúró ṣé ó yẹ yín nǹkan tí mo sọ a sì máa wò pé èèyàn ló wà ń bẹ̀ kò wá ní lè ṣe ìjàmbá tó fẹ́ ṣe bí a bá gbọ́n ju àparò oko ẹni lọ a kì í lè rí pa a ní láti gbọ́n torí ẹ lè wà lóko àparò yẹn látàárọ̀ títí dọjọ́ kejì ẹ máa lọ sílé tẹ bá wá ń lọ sílé ẹ wá máa wá aṣọ ẹ máa wọ̀ sọ́rùn igi tí àparò bá ti débẹ̀. ó wọlé. ó dà pé ìbéèrè ló ń já yín o. ìbéèrè eléyìí ó máa ní í ṣe pẹ̀lú kẹ́ wo nǹkan tó wà ń bẹ̀. mo wá ń wò bóyá ká wá míì ìbéèrè mélòó náà ti dáhùn báyìí. mẹ́fà kọ́ ni àbí méjì. mẹ́jọ ẹ sì wà ní ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n. ìbéèrè yín kù méjì àbí. bẹ́ẹ̀ni. mo lè jẹ́ kẹ́ máa lọ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n báyìí àbí ṣe fẹ́ tẹ̀síwájú. ẹ já tẹ̀síwájú. tẹ́ bá tẹ̀síwájú owó yín tẹ́ bá mọ owó yín máa lọlẹ̀ o. kí ràn án lọ́wọ́. àṣẹ. kí ni civet cat ní Yorùbá? civet. sí. mi ò gbọ́rùn yẹn gan rí léèbù. nítorí ẹ ní láti wò ó ẹ ní láti rí. ó dáa nǹkan tí mo máa ṣe ni pé
nǹkan tí mo máa ṣe ni pé mo máa béèrè ìbéèrè lọ́wọ́ yín Ó dáa. fún ìbéèrè méjì tó kù. Ó dáa. Ṣé yẹn dáa? Ó dáa. Ó dáa. Òwe ni. Ó dáa. Ó sọ pé kọ́ba ó gbó kọ́ba ó tọ́ orí ahọ́n ní gbé. Kí ni ìparí ẹ̀? Kọ́ba ó gbó. Kọ́ba ó gbó kọ́ba ó tọ́ orí ahọ́n ní gbé. Mi ò gbọ́ rí o. Ẹ gbọ́ rí? Tẹ́ bá ti rọra máa lọ pẹ̀lú 1,000 ṣe ti ráyé báyìí rẹ̀. Ó bá ní kò bàjẹ́. Eléyìí ti bàjẹ́. Kọ́ba ó gbó kọ́ba ó tọ́ orí ahọ́n ní gbé kò bá kùn gbé ọ̀rọ̀ ń bẹ lódò okùn. Tẹ́ bá déwájú gómìnà tẹ́ déwájú ọba bí nǹkan tó ń ṣe bí bẹ́ẹ̀ ń bínú sí títí dọ̀la ẹ máa sọ pé kọ́ba ó gbó kọ́ba ó tọ́ o orí ahọ́n yẹn ó máa wà lórí ahọ́n ẹ lè déwájú ọba àbí ààrẹ kẹ́ sọ pé ààrẹ orí yín ò pé o ṣùgbọ́n ẹ máa débẹ̀ kọ́ba ó gbó kọ́ba ó tọ́ orí ahọ́n ní gbé kò bá kùn gbé ọ̀rọ̀ ṣé ẹ mọ̀ ọ̀rọ̀ tó ń jẹ́ kò bá kùn gbé kí ni ọ̀rọ̀ kò bá kùn gbé? Àwọn ọ̀rọ̀ tíyàn ní séyàn tí ó dáa. Ọ̀rọ̀ tó jẹ́ pé tẹ́ bá sọ fún èèyàn kò lè bá ikùn ẹni yẹn gbé kó yọ ẹ̀ṣẹ́ tì yín àbí kó àwọn ọ̀rọ̀ kò bá àwọn ọ̀rọ̀ tí ò dáa àwọn ọ̀rọ̀ tí èèyàn bá gbọ́ tí ó máa sọ pé mo máa jà mo máa ṣe àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé nìyẹn. Tẹ́ bá wá déwájú ọba àbí iwájú olórí àbí adarí ẹni kọ́ba ó gbó kọ́ba ó tọ́ orí ahọ́n ní gbé kò bá kùn gbé ọ̀rọ̀ ń bẹ lódò okùn. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ mi ò ní béèrè lọ́wọ́ yín mọ́ níbi tẹ́ dé yìí kẹra máa mélè lọ ó ti tó gẹ́ ó ti tó torí tí bá béèrè nísìn ẹ tún lè ṣí mi ò dẹ̀ fẹ́ kẹ má mú nǹkankan lọlé. Kí lẹ rí sí ètò yìí? Inú mi dùn sí ìgbà tí mo ṣalábàápàdé ẹ̀ mo ní nǹkan tí ó yẹ ká máa ṣe nìyẹn ká máa fi gbé àṣà wa ìní wa àti ogún táwọn alálẹ̀ wa àtàwọn bàbá ńlá wa tí wọ́n ti là sílẹ̀ láti àtọdúnmọ́dún kí a sì máa gbé lárugẹ bí eré. Inú mi dùn sí. Bẹ́ẹ̀ni. Ó dáa ẹ ti jẹ 1,000 márùndínlọ́gbọ̀n. Ó dáa a ní ẹ̀bùn fún yín. Ó dáa. Ṣé rí eléyìí mo máa fún yín fa mi ẹ má ṣe ọ̀nà eléyìí ẹ náwó síwájú aṣọ ni akọ másọ̀yìnbó sí. Ṣé rí eléyìí ẹ jẹ́ n yọ kúrò nínú kínní ẹ náwó síwájú eléyìí ẹ máa fi mú omi tútù nìyẹn wà fún bá mi ó máa fún mi ó máa bá wọn ó máa fún wọn ní tomi gbígbóná náà eléyìí ẹ náwó síwájú tomi ẹ máa fi yẹn náà mú mi ibi tẹ́ máa kó sí òun nìyẹn. Ó dáa ẹ sọ̀rọ̀ sókè. Ó dáa ẹ ṣeun ètò Másọ̀yìnbó ẹ dúpẹ́ lọ́wọ́ yín o àbùdí nítorí àbùdí lọ́sà ẹ̀ kò ní gbé mẹ́rọ àṣírí ìgbìmọ̀ rẹ̀ ẹ máa lọ ẹ máa bọ̀ rẹ ni àti ìlú wa náà tẹ̀ tiwa náà yóò máa gbòòṣì lágbára Elédùmarè. Àṣẹ. Ìgbà ọlẹ délé gbẹ̀yìn? Oṣù Ṣẹrẹ. Oṣù Ṣẹrẹ. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ lọ ṣọdún lé ni? Rárá a lọ ṣe ọdún Kérésìmesì àti ọdún tuntun. Ó dáa. Bẹ́ẹ̀ni. Ó dáa a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín tí ẹ tún bá wa darapọ̀ mọ́ ètò yìí lónìí lágbára Ọlọ́run ojú òní kọ àtúrí láṣẹ Elédùmarè. A fẹ́ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ń gbọ́wọ́ wa tí wọ́n ń pè wá tí wọ́n ń ṣe móríwú móríyá fún wa
lágbára ọlọ́run ṣọ́ṣọ́ṣọ́ nílé àtàrí kún ilé yín á máa kún fún nǹkan rere ni àjẹgbé ni gúnjẹbọ àtẹ̀gbé ni ẹsẹ̀ ń tẹ̀nà ní agbára elédùmarè gbogbo ibi tẹ́ bá dé ni elédùmarè máa gbà fún yín tí ẹ bá fẹ́ gbọ́wọ́ wa àbí kópa ní orí ètò yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n ní orí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí ní agbára ọlọ́run a máa ní ìbáṣepọ̀ pẹ́pẹ́pẹ́ kó tó dìgbà míì pùm. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Máa sẹ́yìn bó, máa ṣe sẹ́yìn bó. Kálejò máa lo èdè mi ni ó sọ. Máa sẹ́yìn